èmi a máa wí pé Yorùbá dùn pọ̀ lásà lédè níṣe. Mo rántí ọ̀rẹ́ mi nǹkan tá a jọ ṣe kékeré. Sunday ní jẹ́ ọmọ Lásùpọ̀ kọ́lọ́run bá mi ó bá ń fọ̀rún kẹ́. Lára àwọn orin tó kọ́ mi ńgbà náà yóò pé àwa mẹ́ta lájọra wa, ìyálé mi rí rúbùtù, èmi náà rí rebete, ọkọ wa dàbí àràrà, àkúrú yẹjọ lọkọ wa. Sẹ́ni bó dùn. Ẹ ń wo fìlà tí ń bẹ lórí mi àbí? Ẹ̀mí ṣàjọyọ̀ òmìnira Nàìjíríà ni, torí mi mọ̀ pé bá a fẹ́ bá a kọ̀ orílẹ̀-èdè ó dáa jù báyìí lọ. Ẹnìkan ló pè mí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ló bá ní ṣèbí kò síbi tí n ò lè wá láti wá ṣàdarí ètò. Àmọ́yá jẹ́wọ́ mo lọ́wọ́ o, n ò mèdè tí ń sọ lọ́rùn, n ò tí ì lè lọ sílé yìí. Ó dáa lónìí jàre, a fẹ́ ṣeré ọwọ́ ni. Wọ́n béèrè àwọn ìbéèrè méje kan tó ní í ṣe pẹ̀lú èdè Yorùbá. Ẹ ń bá mọ̀ dáhùn rẹ̀ yóò bá mi dáhùn sí comment section. Ń bò bá wáyá èmi gan wàá ṣe fọ́nrán tí ń dáhùn rẹ̀ fúnra mi. Àmọ́ kí n tó lọ sórí eléyìí, ẹ jẹ́ n tún dúpẹ́ lẹ́ẹ̀kan sí lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá. Pàtàkì jùlọ ẹ̀yin tẹ́ ń kàn sí mi lórí àwọn ìtàn tí mo máa ń sọ. Tẹ́ pé lára àwọn èyí tí mò ń sọ ń o, èyí tí ìṣojúlówó ń lọ wà ń bẹ́ẹ̀ pé kí n kàn sí yín kí n wá gba èyí tí ìṣojúlówó ìtàn. Ẹ ṣeun púpọ̀. Àmọ́ ǹjẹ́ ẹ mọ̀ tí ń bẹ ń bẹ ni pé ṣe rí ìtàn àtẹnudẹ́nu tá à ń pè ní oral traditions, a máa ń sọ̀rọ̀ pọ̀ kéèyàn tó pé eléyìí lójúlówó àbí eléyìí kọ́ lójúlówó, torí kí ni a sì ń bẹ ńgbà náà. Ńgbà gbogbo nǹkan wọ̀nyí ń ṣẹlẹ̀ èmi àtẹ̀yìn ò sì ń bẹ́ẹ̀. Ń tá a gbọ́ tí wọ́n sọ fún àná ni ń tí kárí ilé gbọ́ ó sì lè yàtọ̀ sí èyí tí kájọ lọ́kọ gbọ́. Ṣé pé ọ̀rọ̀ òkèèrè wọ́n ní bí ọba lé kan yóò dín kan. Pásítọ̀ tó ní títí ọ̀nà ọ̀run ọlọ́dà bíi ti Dubai sáàpèrọ́ ní pa ni ńgbà tá a sì ń bẹ́ẹ̀. Àmọ́ ètò jẹ́ kókó ni pé ká mẹ́kọ̀ọ́ tí ń bẹnu àwọn ìtàn ká mú un lò, torí táwọn bàbá wa fẹ́ nu kí wọ́n kìlọ̀ ìwà kí wọ́n ṣàlàyé nǹkan fún wa. N ò pé tiyín ní tẹ́ fẹ́ sọ fún mi kọ́ lójúlówó, èyí wọn ò sì pé ètèmi náà wí ìnirọ́ bóńkálukú ṣe gbọ́ lóyè ọ̀tọ̀ọ̀tọ̀. Ẹ ṣeun gan ni. Ẹja wa padà sí rí ọwọ́ wa àwọn ìbéèrè tí mo fẹ́ béèrè. Alákọ̀ọ́kọ́, ẹ dákun kí ni Yorùbá ń pè ní kọjọ́dá? Kọjọ́dá kí là ń pè bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá? Ẹlẹ́ẹ̀kejì, kí ni Yorùbá ń pè ní èsè? Èsè. Ẹlẹ́ẹ̀kẹta, ẹ̀yà ara wo ni Yorùbá ń kì ní àgògó? Àgògó, ẹ̀yà ara wo ni Yorùbá ń kì ní àgògó? Ẹlẹ́ẹ̀kẹrin, kí ni Yorùbá ń pè ní àlùmọ̀ǹgàjì? Àlùmọ̀ǹgàjì. Ẹlẹ́ẹ̀karùn-ún, kí ni Yorùbá ń pè ní ọ̀pàlámbá? Ẹ ti mọ̀ gbọ́ tí wọ́n pè é ọ̀pàlámbá ń wájú orí kùmọ̀ lẹ́yìn ọrùn, ṣé bójú ṣe rírè tá à ń jobi lọ́jà ẹ̀dẹ. Kí ni Yorùbá ń pè lọ́pàlámbá? Ẹlẹ́ẹ̀kẹfà, kí a ní Yorùbá ń pè ní aáyán funfun? Kí ni Yorùbá ń pè ní aáyán funfun? Paríparí rẹ̀ ẹlẹ́ẹ̀keje, bí Yorùbá bá ní ó ti wá wo ẹṣin lọ, kí ni tí ń wí? Ó ti wá wo ẹṣin lọ, kí ni tí ń wí? Ẹ dákun bẹ́ẹ̀ bá mọ̀ ẹ bá ń dáhùn sí comment section. Ń bò bá yá wọ́n dáhùn fúnra mi. Àkó àsìkò yìí.